kò síbi tí ọkọ mi ò ti bá mi lájọṣepọ̀ kò sí. Tá bá lọ sí party nígbà míì ó lè sọ pé kí n jẹ́ ká lọ sẹ́yìn mọ́tò wọ́n ní àwọn èèyàn wà ń bẹ̀ a ní ṣíwọ̀ náà wò ni. káwọn ọ̀rẹ́ ọkọ mi wà níbi táwa báyìí ọkọ mi ní wáyé ọ̀dì fún mi jọ wọ́n ní àwọn ọ̀rẹ́ a ní kí ni ọkọ mi bá mi sọ pàpàpàpà èmi náà máa dún. bẹ́ẹ̀ ni kì í ṣe pé bí a kàn máa ṣe mummy and daddy o ìgbà bíi wíbẹ̀rù ni tí màá máa pariwo ó fẹ́ pọ̀ mí ní ọ̀rọ̀ mi. àṣẹ tó bá ti kó lọ́dọ̀ mi tán àsọ̀rọ̀ mi ni wọ́n sọ ìfẹ́ ni mo pè é mi ò mọ̀ pé ìfẹ́ kọ́. àṣé àti ìyá ọkọ bàbá ọkọ ẹ̀gbọ́n ọkọ àbúrò ọkọ ẹbí ọkọ ọ̀rẹ́ ọkọ tí wọ́n ń bẹ̀bẹ̀ ní ọjọ́ ìgbéyàwó mi àṣé irọ́ ni gbogbo wọn àṣé fake ni. aṣọ́kọ mi kì í sọ ọmọ ìlú tó pera rẹ̀ ọmọ ìlú tó pera rẹ̀ kọlọ́kọ mi jẹ́ àsọmọ ìlú bòmíì ni. ó wá sọ èmi di ajá tí kò síbi tí ò sì lè bá mi lájọṣepọ̀ ó sọ mí di pé kò tiẹ̀ sí. ní ọjọ́ kan kí n tó máa sọ̀tọ̀ mi lọ a lọ sí pàtí kan wọ́n wá ṣe pàtí ẹ̀ ní primary school ọkọ mi wá ní ọtí wá wà ní pàtí yẹn ó wá ní babe okó mi dẹ̀ ń dìde mo ní okó yín dìde bí ti báwo tá bá délé náà ó ní náà òun ò lè mú àdélé o. Akin ibikíbi tó o bá wà ìṣẹ̀dá mi ò ní dáríjì ọ́. àǹtí Ṣeun bó bá dá lóhùn mo bá ní ok ẹ mọ àwọn ìfẹ́ tó jẹ́ pé ọkùnrin á ṣe bẹ́ẹ̀ ni pé ó nífẹ̀ẹ́ rẹ̀ tí wọ́n gá ti wò pé o ti débi tí ayé ẹ̀ ti fẹ́ parẹ́ sí. tó bá sọ̀rọ̀ ní mi fẹ́ lọ́pọ̀ obìnrin mi ni ibẹ̀ yẹn ṣé ẹni obìnrin kan wà tí mo lè kẹnu sí kó má dá mi lóhùn. ìtayé mi rèé kì í ṣètàn mi o. ẹ̀yin tẹ́ bá mi fún ìgbà àkọ́kọ́ orúkọ mi Olúwaṣeun ọmọ Àkànjí ẹ káàbọ̀ sórí ètò Gbọ́ntọ́ reality show. ṣẹ́rí òwúrí asọ̀rọ̀ sọ bí ọ̀rọ̀ ó ní wípé ọkọ òun tó ń sọ̀rọ̀ nípa èyí ìyẹn arábìnrin tó wá sọ ìtàn yìí fún mi ó lóun ti bímọ kan kóun tó pàdé arákùnrin yìí ó ní ọmọ kan tóun bí òun lòun tọ́jú ẹ̀ nítorí pé ẹni tóun bímọ fún kóun tó bímọ fún gẹ́gẹ́ ló ti máa ń nà òun ìgbà tí ìgbà mú ìdí èmi kò máa change tẹ́lú bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ yẹn pa òun máa sọ pé ìfẹ́ ni ìgbà tó wúlò wá tí ọmọ bíbí wá la ojú òun pé kì í ṣe fẹ́ òun á ní ọkùnrin tí ò bá ti lè fẹ́fẹ́ òun fẹ́ báyé òun jẹ́ òun ò lè fẹ́ òun tó wá kó sọ́wọ́ eléyìí ó láti ṣe mo ti pàdé àwọn ọkùnrin míì lẹ́yìn ìgbà náà tí ó wọ́ọ̀kì kó bá ti ṣe nǹkan tó ṣe báyìí bó dàbọ̀ ni màá bá tiẹ̀ lọ ó ní bó ṣe di ọjọ́ kan nìyẹn tó ń pàdé ọmọkùnrin yìí àwọn ọ̀rẹ́ làwọn kọ́kọ́ fi bẹ̀rẹ̀ ṣé o ti jẹun are you okay ọmọ yẹn kọ́ bíbí yẹn kọ́ kíndé kan screenshot ó máa post ọmọ òun ó ti screenshot ẹ̀ ó ti post ẹ̀ my baby my kíndé kan eléyìí nífẹ̀ẹ́ ọmọ mi eléyìí nífẹ̀ẹ́ mi bóun ṣe accept fún nìyẹn. àwọn bẹ̀rẹ̀ sí í fẹ́ra àwọn àǹtí Ṣeun ìfẹ́ yìí sì débi pé ọmọkùnrin yìí ó náìsì sóhun gan-an kò lówó lọ́wọ́ bẹ́ẹ̀ yẹn ó ní mọ́tò ìgbà míì òun ò máa short out báwọn ṣe máa rè pé sí mọ́tò so ó ṣáà náìsì ṣá ó fìfẹ́ hàn sóhun ìgbà míì táwọn máa ń sọ̀rọ̀ àwòjú òun bẹ́ẹ̀ ni please baby please don't betray me please òun ti pass through oríṣiríṣi nǹkan kan kíní kan ìjọ kan tó sọ wọn pé ó yà tó sọ pé no now wọ́n sọ fún mi pé ó ní bó ṣe di àárọ̀ ọjọ́ kejì ni òun bá rí bóyá ṣe ó ní kí ló ṣe é ó bá ní wípé òun déètì ọ̀pọ̀ obìnrin kan rí gbà yẹn obìnrin yẹn gbà tóun déètì ẹ̀ tóun bá sọ pé yóò máa ní pé rárá àṣọkùnrin mi ń bá alájọṣepọ̀ ó ní no ó ní sọ òun ò fẹ́ ṣerú nǹkan bẹ́ẹ̀ mọ́ so òun ètè tí ìyàwó òun bá sọ fún òun pé no àwọn ò tí ì ṣègbéyàwó boyfriend and girlfriend ṣe láwọn tí ìbálòpọ̀ bá ti so you kìíní kan before you know it
ọmọ yìí bọ̀bọ̀ yìí ti múlé sí mi lórí, ó tún múlé sí gbogbo ara mi. I cannot even tell him no. Ó di pé tí n bá lọ rí ẹ̀ mo máa bá àwọn ọ̀rẹ́ ẹ̀ ń bẹ̀. Ọmọ mi ọ̀dọ̀ mọ́ mi ló ń gbé, bọ̀ ó máa ń wọ́dọ̀ mi. A room self contained lèmi gbé, òun gbé room and parlour. Mo lè bá àwọn ọ̀rẹ́ ẹ̀ ń bẹ̀. Tó bá dalẹ̀ a ní ká bára wa sùn. Ma ní àwọn ọ̀rẹ́ wa mi báyìí. A ní what is there? They are doing their own, let's do our own. A bára wa sùn. Àǹtí Ṣeun bá a ṣe ń ṣe nìyẹn. Gbà tó yá mo ní kó wá mú àwọn ẹbí mi. Ó lóun Abẹ́òkúta lòun o. Asọ́mọ Ògbómọ̀ṣọ́ ni. Ó lóun Abẹ́òkúta lòun. So àwọn tó ti use wọn tipẹ́tipẹ́ láti ilẹ̀, àwọn náà wá ṣe ìyá bàbá ẹbí, àwọn ẹbí yẹn ló wá ṣe ẹbí fún ṣá. Wọ́n sanwó orí mi. Àgbà 2 bedroom flat tá à ń gbà náà àwọn ọ̀rẹ́ ẹ̀ bá gbé bẹ́ẹ̀ o. Òun ló gbà o. Àmọ́ àwọn ọ̀rẹ́ ẹ̀ bá ń gbé bẹ́ẹ̀ o. Bá ṣe jọ wà nìyẹn. Kò wá síbi tí ò ti lè bá mi lájọṣepọ̀. Àǹtí Ṣeun a bá lọ sí primary school kan jọ̀kan. Wọ́n ṣe party ń bẹ̀ náà ni. Primary school náà wá lò. Bó ṣe ní pé kí n jẹ́ ká lọ sínú kíláàsì. Mo ní kíláàsì. Ó ní ẹ̀ a bá wo bẹ̀. Àǹtí Ṣeun nígbà táwọn ọ̀nà kíláàsì yẹn bá a ṣe wo bẹ̀, èmi ò mọ̀ pé ẹnìkan sùn síbi ibi ṣíà yẹn. Ṣé mọ̀ àwọn ṣíà báyìí àwọn pé èèyàn kan ti sùn síbẹ̀ bí àwọn ọmọ tàbí nǹkan àmọ́ kó sùn síbẹ̀. Bó ṣe ní ká ṣe nìyẹn. Mo ní bí a ṣe fẹ́ ṣe báyìí. Ó ní kí n di ṣíà mú. Bí mo ṣe di ṣíà mú yẹn tó ń bá mi sùn ní classroom kì í ṣe lálẹ́ o. Mo di ṣíà yẹn mú báyìí mo wá kọ́yìn síta. Ó di gbàgbà tó ń kó ìbásùn yìí fún mi. Nígbà tó bá mi sùn tó dà ní thank you baby you're welcome. Nígbà tó máa ṣe tó máa ṣe ohun tinú rẹ̀ ó ti jáde. Ó ti nu kíní tí ẹ̀ tẹ́jẹ̀ pé mi bẹ̀rẹ̀ ni. Èmi náà ti clean ara mi o. Mo sá dúró síbẹ̀. Mo á ronú kúrò ayé òwò kan ni mo wà. A ti ṣègbéyàwó mo táìmì àti ṣègbéyàwó. Bí ọ̀bọ yẹn ṣe jókòó nìyẹn. Ó kàn ní wọ́n fine girl báyìí. Ó wá gbà kan wọn máa dú ẹ nínú ogun bí báyìí. Wọ́n fine girl báyìí. Wọ́n fine girl. Ká ní pé mo wò pé bí a torí ẹ̀mí Ọlọ́run tó bá mi sọ̀rọ̀ ni. Mi bá ṣe fídíò ẹ̀ kí n rí máa gbé sí online. Shameless. Wọ́n bá ẹ̀sùn ní orí bíbá ìwọ fine girl bíbá. Ó mọ̀ pé olórí burúkú nìyẹn tó ń bá ẹ̀sùn bíbá. Ìgbà tí wọ́n bọ́kọ̀ mi ṣe wọlé ní ẹ̀ kí ló ṣe lónìí ìyẹn kò pò ṣe ni ọmọ yẹn kan bọ̀bọ̀ yẹn kan bọ̀tà ni. Mo kàn máa ní are you regretting giving me here? Ṣé o regret pé fún mi bíbá yìí? No, I'm not regretting it. Bóyá lọ nìyẹn. A kúrò níbẹ̀ àlọ́lé nígbà tá a délé. A tún bá mi sùn náà o. A tún bára wa lájọṣepọ̀. Ìgbà tó yá tó kó bí 6 months tí mi ò lóyún. 6 months ni o. Ó pé mo dẹ̀ ní nǹkan tí mo ń ta provision. Mo ń ta àwọn nǹkan cream ní o, earring ní o, gbogbo àwọn nǹkan ni mo ń ta. Relaxer ní o, attachment ní o, anything àwọn nǹkan tí mo ń ta nìyẹn. Ló bá sọ fún mi pé kí n jẹ́ ká lọ pray. A bá lọ pray. Ibi tó mú mi lọ tá máa pray kò ń ṣe church o, ilé lẹ́yìn yẹn wà. Wọ́n ṣe bí altar kékeré báyìí. Wọ́n bá gbàdúrà fún wa. Wọ́n bá ní wípé a máa lóyún kí n má worry pé Ọlọ́run máa ṣe a máa lóyún. Kìnìún kan wọ́n ṣàfún mi lómi kan wọ́n sọ ìta máa ná. Ó ní kò sí much lọ́wọ́ òun. Èmi ni mo kó yẹn sílẹ̀ níjọ́ náà lọ́hùn. Owó yẹn lọ bí i 120,000. Tá a kó lẹ̀ fún wọn náà máa bá a ṣe àwọn nǹkan oríṣiríṣi. Wọ́n dẹ̀ lọ ṣe ọ̀nà àwọn kúrò bẹ̀. Ìgbà táwọn délé ìjọ́ kìíní ìjọ́ kejì pọ̀tù ìjọ́ kẹta orúkọ wọn ṣe ń ṣe kí ló tẹ̀ ń ṣe báyìí láti bí láti ọ̀dọ̀ pásítọ̀. Oníṣẹ́ ọ̀gbọ́n àtàwọn ọ̀dọ̀ pásítọ̀ pè mí síta. Ó ní kí n tó pásítọ̀ bá mi sọ kẹ́yìn jẹ́ ní agbára gan. Kí ni wọ́n bá yín sọ tó lágbára. Pásítọ̀ sọ pé tá a máa bímọ tó máa wà láàrin èmi àti ẹ wípé ọkùnrin àjòjì gbọ́dọ̀ bá yín lájọṣepọ̀. Wọ́n ṣàṣọ̀rọ̀ yàmàyàmà wọn ni báwọn lájọṣepọ̀ tó fẹ́ báwọn lájọṣepọ̀. Èmi náà ò tiẹ̀ mọ̀ o. Wọ́n ni irú ọ̀rọ̀ wo nìyẹn? Irú kan wo nìyẹn? Nǹkan tó wà ń bẹ ni wípé kóun jọ kóun ṣe kájọ mi bóun lájọṣepọ̀.
ó dẹ̀ gbọ́dọ̀ jẹ́ ojú òun, ó gbọ́dọ̀ jẹ́ ojú ẹ̀ náà bàbá mi bá òun lájọṣepọ̀. ó ní òun ò lè ṣe o, mi lè ṣe. ó ní mi lè ṣe tí mo sọ yẹn láàrin ọ̀sẹ̀ kan ọkọ mi fi lé ayé sú mi, ó fẹ́ kò jẹun lé. ó ní the funny part of it ni pé nígbà táwọn jọ wà papọ̀ yìí kò lọ sẹ́ni wíyẹ o pé mo fẹ́ lọ sí Ògbómọ̀ṣọ́ àbí mo fẹ́ lọ sí Ìbàdàn. àwọn jọ ń wà ní, àwọn jọ máa ń wà ní, tó bá lọ bí iṣẹ́ ó máa dé ó máa bá òun. ó sọ pé ẹnjìníà lòun, ó máa lọ bí iṣẹ́ ó máa dé ó máa bá òun. ó lọ nípa àwọn òde ṣe nǹkan bẹ́ẹ̀ wá ní ṣebí fún èmi àti ẹ náà ni tó bá mi ṣe nísìnyí. ó ní kí ni kò ń bẹ́ẹ̀ ṣe, kò ń bẹ́ẹ̀ ṣe kí ni pé kò ṣé ẹ̀tọ́ tí ò lè dán ọmọ ni something like that. ok táwa ló fẹ́ bóun lájọṣepọ̀. ó ní pásítọ̀ yẹn ni, pásítọ̀ dáàdì ta lọ bá yẹn bóun lájọṣepọ̀. ó lóun ṣáà lóun ti gbọ́ oníjọ́ tó máa plan bí bẹ́ẹ̀dì wọ́n ti gbọ́n bẹ́ẹ̀dì wọ́n ti ṣe ogbẹ́. ó ní dáàdì wá wọn dáàdì jọ sùn, dáàdì dẹ́ ń bóun lájọṣepọ̀. ọkọ òun ìgbà dáàdì jẹ́ ṣetán ọkọ òun náà bá tó gorí òun, dáàdì ṣetán ọkọ òun gorí òun ó bóun lájọṣepọ̀. ṣé pé yẹn ò tó yín? àwọn tí live life yẹn lọ ló bá ní ó tún di bí oṣù mẹ́ta yẹn òun ò tún wá ní oyún tó ní yẹn bóyá káwọn tẹ ọkùnrin míì tó ṣì young. òun ní ọkùnrin míì tó ṣì young ṣé àtọ̀hún sàn ni ẹni kó òun ò lè lọ́mọ, òun ò lè ṣé òun kò fẹ́ kó òun lọ́mọ láyé ni, kò sí òun ṣe kíní kan ni. wọ́n á ní òkè tátù ẹ bá sàn jẹ́ káwọn lọ ṣe IVF kí àwọn lọ wá dónà, kí àwọn lọ gba dónà àtọ̀ ọkùnrin míì. wọ́n á ní no fẹ́ tó àṣírí òun síta, ó fẹ́ ṣe kíní kan. ó lè bá tó pè kọ́nú àwọn ọ̀rẹ́, ó lóun mọ̀ ọ̀rẹ́ yẹn dáadáa. ó ní bọ́ọ̀rẹ́ yẹn sì báwọn lájọṣepọ̀ nìyẹn. ó ní báyìí làwọn ṣe máa ń ṣe nínú ilé. tọ́rẹ́ wọn bá bóun lájọṣepọ̀ tọkọ òun máa dúró á máa wò báyìí tọ́rẹ́ máa bóun lájọṣepọ̀ tó bá ti dúró bá ti ń wò tó bá ti wá ṣe tán òun náà wá ṣe báwọn ṣe lójoojúmọ́ nìyẹn. ìgbà tó yá ó di nǹkan táwọn máa ń ṣe ní gbogbo ìgbà àwọn mẹ́ta ni. so òun ti wá ń gbádùn okó ọ̀rẹ́ ẹ̀ gan ju okó ọkọ òun lọ. ìyẹn tó lóun fẹ́ òun lọ òun ti gbádùn okó ọ̀rẹ́ ẹ̀ gan ju okó ọkọ òun lọ. oníṣò pásítọ̀ yẹn àwọn invite ẹ̀ mọ́ ìgbà tó òun ò ti lóyún yẹn ọ̀rẹ́ yẹn ló ń bá wọn ṣe. àwọn ò tiẹ̀ oṣù mẹ́ta pé òun ò lóyún ọkọ òun ò béèrè, oṣù mẹ́ta míì pé òun ò lóyún ọkọ òun ò béèrè. ó lọ́wọ́ níjọ́ kó wá lọ ra nǹkan lọ́jà ibi tó ń ti fẹ́ ra ugu wọ́n sáré ẹni tó wà lọ́ọ̀kan wọn ni ẹni jọ dáàdi pásítọ̀ bó ń ṣe rìn débẹ̀ yẹn gbà tó ń débẹ̀ òun bá kí wọn àwọn náà wá ra nǹkan níbẹ̀ bá ní ẹ káàsán sà ẹ kó ọjọ́ mẹ́ta ẹni kí báwo ni ṣé wàá pa wọn ni òun wá kúnlẹ̀ dáadáa fún wọn. wọn ni ọlọ́run wá pẹ̀lú yín kẹ́ lọ mógo kẹ́ lọ mókè ó sáà gbàdúrà yẹn dáàdi yẹn wá lọ. gbàtọ́ lọ òun wá ọ̀nà nǹkan tó fẹ́ rà tán wọn wá lọ wọ́n sọ pé àjọ ẹ fún mi ní sẹ́ẹ̀mù kékeré. wọ́n wá ní ṣé mọ máa yẹn ni àbára mága ẹlẹ́wà ń bá ní mága bìtì báwo máa yẹn 419 ni 19 mo rí bẹ́ẹ̀ ṣe kúnlẹ̀ fún 19 ni 419 ni ìyẹn ọmọ tó lédi ọmọge tó ń bá ń bẹ wá ní 419 bìtì báwo olùdáde church ni tó ní ọkọ òun ló mú un lọ bẹ̀ 419 ni ẹ jẹ́ já ọkọ yín kí ẹ sọ ọkọ yín pé 419 ni wọ́n bá ní ẹ kí o sọ ọkọ òun pé 419 ni dáde church ṣọ́kọ̀ òun ti ẹ̀ máa gbàgbọ́ tó máa sọ pé 419 ni dáde church wọ́n ní 419 ni máa yẹn ó máa ń gbáyàn ni ó máa ń ṣe gbá kan ni ó lóun bá ṣàkúrò ń bẹ̀ ó bá lọ ra nǹkan tó fẹ́ ra òun bá lọlé tó ń sì délé òun sọ pé òun kóun sọ fọ́kọ òun ní ọkọ òun ló kọ́ gbé ọ̀rọ̀ kan láyà dáde ṣọ́ọ̀ṣì sọ pé orí àwọn mo ní mo rí wọn àwọn èèyàn sọ̀rọ̀ pé orí àwọn ò pé káwọn máa kí mi káwọn pé àwọn rán ẹ sí àwọn kó káwọn máa kí àwọn mo ní bẹ́ẹ̀ ni mo ní ṣẹ̀ṣẹ̀ yẹn bó ló ti mọ̀ wọ́n náà ó ní òun mọ̀ wọ́n bí kankan pé mọ́mí òun ló yẹ kó mọ̀ wọ́n ó ṣàròjọ́ yẹn mọ̀ wọ́n ní ok ọ̀rọ̀ tó ń fẹ́ sọ òun ò lè sọ mọ́ òun ṣàpamọ́ra ó ní ọjọ́ ajé 3 nílé yẹn ọkùnrin méjì ló ń bóun lájọṣepọ̀ kò àwọn ò sọ pé ọmọ àbí báwọn ṣe jọ ń ṣe nìyẹn ní any time o báwọn ṣe jọ ń ṣe nìyẹn nígbà tó wáyá wájú jọ kan ọkọ wọn sọ pé òun fẹ́ travel wọ́n á ní òun fẹ́ travel pé òun máa lo ọ̀sẹ̀ kan níbi tóun lọ wọ́n sọ pé ok pé ibi iṣẹ́ táwọn lọ òun máa lọ ọkọ òun táìmù tí ò bá sí ilé bí ó lọ bí ó níṣẹ́ níbò míì ó ní ọkọ òun ò fi ní gbélé òun á ní ok kó sí wàhálà ó ní bó ṣe lọ nìyẹn ó ní nǹkan tó ń kó máa rí ń bẹ̀ ni wípé
bọ̀bọ̀ yẹn àtìlẹ̀ sún ó wọnú ilé orúkú àtọkọ òun ò ti sílé kò yẹ káwọn tó ní nǹkan kan papọ̀ so òun ti sùn tó òun kàn àbọ̀ òun yàrá ni pé ó yá òun á ní ó yá bíi ti báwo bó ṣe bí tọkọ ń bá wà ní àwọn máa ṣe kíní yẹn oníkíni káwọn ṣe ó kọ́ sọ pé dékẹ́sì kan tá máa ṣe náà ọkọ ìwọ̀n àlẹ́ ọkọ̀ sí ní ṣe kíní yẹn wá mi ó ní àwọn sàjọ ní àjọṣepọ̀ bí táwọn dé láti ṣepọ̀ wá ní wọ́n yẹn wá ṣètò wájú wọ́n ní àánú ẹ̀jẹ̀ ń ṣe mí òní kílódé àánú mi ń ṣe yín sórí ọmọkùnrin yìí ó kàn máa waste time ẹni torí ò lè lóyún fún un ní òun lóyún fún bìtì báwo ò lè ní oyún fún un sórí ọmọkùnrin wá sínú ayé ẹ torí nǹkan kan òun á nítorí kíni mind you ó ní nǹkan kan tí òun ní ó ní kíní yẹn ó ní ọkọ yẹn táwọn jọ ṣe wedding yẹn ó dẹ̀ ní pé kóun yá òun ó ní owó yẹn òun save òun yẹn ni pé òun fẹ́ travel out wọn àtọmọ wọn káwọn jọ máa gbé bọ̀ tó dẹ̀ ti pàdé ọkùnrin gidi òun wò pé kóun lè jọ sí nàìjíríà kóun ta ọjọ́ òun àwòkè so owó yẹn wá jẹ́ bí i 7 million ó wá ní kóun yẹn òun ní 5 million òun wá yá so ó ṣe gba 2 million sí owó yẹn ó jẹ́ 7 million ni ó travel yẹn wípé torí owó torí lọ́wọ́ ẹ̀ bíṣọ̀bù ẹ̀ ṣe rí gidi ló ṣe wá báyìí kò wá bẹ́ẹ̀ fún anything ṣé àwọn tó ṣe ìyá bàbá fún yín yẹn wọ́n ń ṣe ìyá àti bàbá ẹ̀ ó rẹ́ǹtì wọn ni wọ́n ti jọ wà tipẹ́tipẹ́ ó rẹ́ǹtì gbogbo fámìlì yẹn pátá ni géèmù ni sórí máa ń pásítọ̀ yẹn òun náà wà nù géèmù o òun tóun bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí àwọn jọ wà nù géèmù ni ìgbà tóun sọ pé òun máa tú àṣírí ẹ̀ pé òun nìkan lè máa dówọ̀ dáwọ̀ nìkan dó ló ṣe mú bí ọgbọ́n pásítọ̀ yẹn lọ́kọ́ mú wá tètè tó ń bẹ́ẹ̀ ṣe alájọṣepọ̀ yẹn ó fi yẹn fẹ́ fi yẹn kí pé tí wàhálà bá ṣẹlẹ̀ òun á lè fi yẹn sọ pé torí ẹ̀ lòun ò ṣe fẹ́ ẹ mọ́ so pásítọ̀ yẹn jọ ń ṣe 19 ni ó ní àti pásítọ̀ o àtòun tóun sọ̀rọ̀ yìí àti ìyá àti bàbá tó rí yẹn sórí ilé tẹ́ ẹ lọ yẹn tó bá lọ bẹ̀ ò lè ever rẹ ní bọ̀dì bẹ́ẹ̀ mọ́ lábẹ́kúta ilé tó mú ẹ lọ pé lé àwọn lélẹ́yìí ò lè bẹ́ẹ̀ ní bọ̀dì bẹ́ẹ̀ mọ́ lábẹ́kúta àwọn tó lè abáwẹ̀ òṣèlú mojú wọn everything wọ́n rẹ̀ǹtì ẹ̀ ni kí wọ́n lè fẹ́ gé nínú ẹ̀ wọ́n tó fẹ́ gé nínú òsì gé nìyẹn 7 million so tó bá ní bó ṣe wà yẹn tó bá ṣe bí jájù ó máa padà pa ẹ́ ni á pa ẹ́ dànù ni tó bá ti dé ọlá pé mo kàn láìkẹ́ mo ṣe sọ fún ẹ o tó bá ti dé mo gbọ́n tí wàá ṣe bá àjà kó lè kó òun láìfù ẹ bí bẹ́ẹ̀ kọ́ ó máa pa ẹ́ dànù ni gbogbo ọ̀rọ̀ tọmọkùnrin yẹn sọ òótọ́ ni o but ọkọ mi yẹn náà ló tún mọ̀ ń pa ẹ̀ ló tún ní kọ́ ọmọkùnrin yẹn wá bá mi kó sọ fún mi kí lè bá bóun jà kóun lè bá kóun láìfù mi kó lè bá lọ́rọ́ owó rọ̀ṣẹ̀ ó ní kí ẹ̀ wá kó wá fi ẹrù sínú ọkàn mi mo ní òkè mo ti gbọ́ mo ní wọ́n ṣe nígbà tán lọ tán mo lọ ní ṣọ́ọ̀bù mi owó gbọ́jà mi gbọ́jà ti lọlẹ̀ lóòótọ́ sówó ọjọ́ tí màá fún oúnjẹ lẹ́ni àbúrò tó fẹ́ ó máa ń fóun ní ṣe mọ́ ó fẹ́ gbà òun so ó wá kódà ó ra fóònù fóun ó wá yá 7 million lọ́wọ́ òun ó dẹ̀ ra fóònù fóun ó ra fóònù fóun kó tó ó kọ́kọ́ tọ́jú òun náà ṣe gbogbo nǹkan fún tó máa wò pé ọkùnrin lọkùnrin yìí ó ṣe wá yáwó lọ́wọ́ òun ó náà ti ṣeun ó ní mi sàn kankan nígbà tó ọmọkùnrin dé òun ṣáwọ́ sí kó ń bá òun jà òun ò bá jà òun ò bá ṣe kíní kan nígbà tó ní pé òun ò bá jọba ní pé ọ̀rẹ́ òun gbà tóun lọ ọ̀rẹ́ ẹ̀ bẹ lájọṣepọ̀ ó ní ojú mi róbi ó ní bó ṣe sọ̀jà kalẹ̀ nìyẹn ó ní òun má bẹ̀rẹ̀ sí ń bẹ̀ kójọ kó má bínú no kò possible ọ̀rẹ́ ẹ̀ ń bọ̀ ó ní bó ṣe bá òun yànjú nílé nìyẹn ó fẹ́ kó náà bínú òun ní kó ṣáà má bínú nígbà tóun wá dé ṣọ́ọ̀bù tóun ti rí pé ọmọkùnrin ti bóun kanlẹ̀ òun á sọ fún ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ nǹkan báyìí ló máa ń fèsì ọkùnrin dẹ̀ ni mo dá yẹn nǹkan báyìí ló máa ń fèsì bọ̀dá lálẹ́ mílíọ̀nù ọkùnrin tó ń fẹ́ yìí báyìí àwọn 19 àwọn nìyẹn ok kó o má wọrí àmàmọ́ tá a máa ṣe ṣe bó ṣe lọ bọ́ọ̀rọ̀ ẹ̀kọ́ tó ń ṣe sójà nìyẹn bó ṣe wá lé wa láàrọ̀jọ́ yẹn nìyẹn bó ṣe gbọ́kọ̀ wọn nìyẹn wọ́n ní òfin sójà gbọ́ òun sójà gbé ẹ 7 million kó pọ̀ wọ́n ní wọ́n ṣáà fà wọ́n dé 3 million lákàntì ẹ̀ àwọn tó ṣe bàbá tó ṣe yà fún un ó ní òun mọ̀ wọ́n ó ní òun ti pay wọn off wọn ti bá tiẹ̀ lọ wọ́n lọ́mọ ìlú wo ni ó sọ̀lù tó jẹ́ ibo ìyàwó àtọmọ ẹ̀ wà òṣòbí tí ìyàwó àtọmọ ẹ̀ wà
wọ́n pe ìyàwó àtọmọ ẹ̀, ìyàwó ẹ̀ mọ nǹkan tó ń ṣe, ìyàwó ẹ̀ ó mọ nǹkan tó ń ṣe, ó mọ̀ pé iṣẹ́ tó ń ṣe nìyẹn. bàtẹ́ pé àkókò wá pọ̀kọ̀ ẹ̀ l'accident o, ó ní nǹkan tó bá ṣẹlẹ̀ nìkan sọ fún òun, ọkọ òun ò l'accident, ṣọlọ́pàá ti mú un ni. wọ́n ní ẹ̀ ó ní òkè òun ò lè wá o, kàn pé àwọn mọ̀lẹ́bí ẹni àwọn máa tẹ̀ ẹ̀ wálé o, ó ní ọ̀nà tó bá rí náà máa mú. wọ́n ṣàpàdà tètè ó ṣàpàdà rí ìyàwó ẹ̀ wá tóun fojú kan pé ìwọ obìnrin tó wá lọ tó wá ń jẹ́ kí ọkọ ẹ̀ kó máa gbá àwọn obìnrin. ó ní òun kọ́ lákọ̀ọ́kọ́ o, wọ́n ní wọ́n pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe máa ń ṣe bísínẹ́sì yẹn nìyẹn, bẹ́ẹ̀ ṣe máa ń gbáyàn lọ nìyẹn. wọ́n máa sọ ẹ́ di ìdòkúdò, wọ́n lè dúró kódà inú gọ́tà tó bá gbogbo ẹ̀jọ́ àjọ ẹnu gọ́tà orí anywhere kò sí mílíọ̀nù sí lè dúró ẹ̀. wọ́n ti mọ̀ wípé onídìí ìgbéyàwó yẹn, wọ́n ti mọ̀ wípé onídìí márẹ́jì yẹn, wá tó mú ọ̀rẹ́ kọ́rẹ́ tún máa bá a sùn, abẹ́rẹ́ ilé ayé ló dé bí. So I'm using this medium láti sọ fún ẹ̀yin obìnrin pé ẹ wà careful. inú 7 million wọ́n rí 3 million gbà ń bẹ̀, wọ́n rí 1 million gbà lọ́wọ́ ìyàwó. ọ̀rẹ́ wọn rí ọ̀rẹ́, àwọn fámìlì yẹn kò sẹ́ni tí wọ́n rí mọ́. àwọn kan tó wà nílé ẹ̀ náà ní kò ń tà torí òun lè máa gbé nílé yẹn lọ kó máa ṣe òun léṣe síbẹ̀. ó dẹ̀ ní kó fọwọ́ ẹ̀ pé ìhàn kò ní ṣe òun, nǹkan tó ń fi gbà tó máa tagbọn tó wà nílé ẹ̀ náà ṣówọ́ 2 million ni kò wọ́ 2 million. so òun ṣáà ń pé òun ti ẹ̀ díẹ̀ gbà ní owó òun. àǹtí Ṣeun ìrìnàjò òun nìyẹn o, kó lọ́ máa kójọ kó máa kó àwọn obìnrin wa yọ. ẹ ṣé, ẹ subscribe.